fọkàn mi jẹ́ kí n sára sáyà rẹ̀ sátìrú mi súnmọ́ mi sátìjì fẹ́ sókè Jésù fọkàn mi jẹ́ kí n sára sáyà rẹ̀. Kábíyèsí bàbá. Olúwa gbọ́ àdúrà wa o. Àmín. Olúwa kọ́ wa ní ọ̀rọ̀ rẹ. Àmín. Fi ọ̀rọ̀ rẹ yé wa. Àmín. Jésù Kristi Olúwa wa. Àmín. Èní tí ń ṣe ọjọ́ karùnléníọgbọ̀n Today, which is the 35th nínú day ìrìn àjò Lẹ́ǹtì tí à ń bá lọ. in this sojourning, Èní ni Jésù wà ní Bẹ́tánì. Tá bá wo ìwé Jòhánù orí kejìlá let's look our book into the book of John, láti ẹsẹ̀ kìíní títí dé ẹsẹ̀ kọkànlá. verse 1 to 11. Ẹsẹ̀ Bíbélì yẹn jẹ́ kó yé wa. That Bible Jésù passage ṣe wà makes us to pẹ̀lú Lásárù understand. tí ó jíǹde kúrò nínú òkú. Bí Mátà As Martha, bó ṣe da òróró sí Jésù lẹ́sẹ̀ tó as he fi poured the oil on Christ's leg, irun orí rẹ̀ tó fi ń fẹ́ ṣe apànìyàn ní òun ṣe látètè kan ṣe kò sì lè dúró nínú òtítọ́ nítorí sí òótọ́ lè fi ibi ọ̀pọ̀tọ́ nínú ìwé Mark just as Christ 12-20. the tree. Jésù fọkàn mi jẹ́ kí n sára Ìyanu Kábíyèsí bàbá. Olúwa gbọ́ àdúrà wa. Àmín. Olúwa kọ́ wa ní ọ̀rọ̀ rẹ. Àmín. Fi ọ̀rọ̀ rẹ yé wa. Àmín. Jésù Kristi Olúwa. Àmín. Èní tí ń ṣe ọjọ́ karùnléníọgbọ̀n Today, which is the 35th nínú day ìrìn àjò Lẹ́ǹtì tí à ń bá lọ. in this sojourning, Èní ni Jésù wà ní Bẹ́tánì. Tá bá wo ìwé Jòhánù orí kejìlá let's look our book into the book of John, láti ẹsẹ̀ kìíní tí dé ẹsẹ̀ kọkànlá. verse 1 to 11. Ẹsẹ̀ Bíbélì yẹn jẹ́ kó yé wa. That Bible Jésù passage ṣe wà makes us to pẹ̀lú Lásárù understand. tí ó jíǹde kúrò nínú òkú. Bí Mátà As Martha, bó ṣe da òróró sí Jésù lẹ́sẹ̀ tó as he fi poured the oil on Christ's leg, irun orí rẹ̀ tó fi ń nù ú. and he's using her hair to clean it. Bí Jésù ṣe fi igi ọ̀pọ̀tọ́ bú nínú ìwé Mark Just as 11, Christ 12 crossed to the tree. 14. Bí Jésù ṣe wọ ọgbà tẹ́ḿpìlì lọ Christ entered the temple nínú ìwé Mark in the book of Mark, 11:15 verse 11, verse tó lé gbogbo àwọn tó ń rà tó ń tà nínú ilé Olúwa. Then he sent everybody that are trading in the house of the Lord. Ṣùgbọ́n ohun tí a ó fi bára wa sọ̀rọ̀ lónìí But what we shall be talking to ourselves about òun ni Yes. àìní ìgbàgbọ́ is sin for not having faith, tàbí iyèméjì. doubt, Àìní ìgbàgbọ́ tàbí iyèméjì. not having faith or doubt. Ọlọ́run yóò dáríjì wá. May God forgive us. Torí iṣẹ́ tí Jésù Kristi wá ṣe nínú ayé ni wípé Because of what Christ can do in this world is láti kó gbogbo ẹ̀ṣẹ̀ wa lọ, just to take our sins away, láti kó gbogbo àwọn tó gbàgbọ́ lọ. just to take those that are believers along with him. Torí gbogbo ọkàn tí ò bá gbàgbọ́, Because every soul that does not believe, gbogbo ọkàn náà ni yóò ṣègbé. such soul shall perish. Mo gbà ládùúrà fún wa wípé a ò ní ṣègbé o. He prays that may we not perish. Ẹ bá mi wo ìwé Jòhánù Let us open our Bible to the book of John, orí kẹjọ, verse 8. kíkà rẹ̀ láti ẹsẹ̀ 44. Chapter 8, verse starting from verse 44. Ó ní ti èṣù bàbá yín ni ẹ̀yin ṣe. Ìfẹ́kùfẹ́ bàbá yín ni ẹ̀yin fẹ́ ṣe. Apànìyàn ni òun ṣe. Látètè kọ́ ṣe kò sì lè dúró nínú òtítọ́ nítorí kò sí òtítọ́ nínú rẹ̀. Nígbà tí ó bá ń ṣèké nínú ohun tirẹ̀ ni ó ń sọ nítorí èké ni àti bàbá èké ni. Ṣùgbọ́n nítorí èmi sọ òtítọ́ fún yín ẹ̀yin kò sì gbà mí gbọ́. Ẹsẹ̀ Bíbélì jẹ́ kó yé wa wípé gbogbo ọkàn tí ò bá gba Jésù Kristi Olúwa gbọ́ This Bible passage makes us to understand that all èké ni, souls that does not believe in Christ apànìyàn ni, kò ṣiṣẹ́ Olúwa is a killer and does not do bí the kò work ṣe of God iṣẹ́ èṣù ni ó ń ṣe. and is doing the work of devil. Ọlọ́run ò ní jẹ́ kí èṣù kó jẹ́ èrè ọkàn wa. God will not gain our, Satan will Jésù not jẹ́ gain kó yé our wa soul. wípé ó ní òun ni ọ̀nà It makes us understand that àti Christ is òtítọ́. the way, the truth, and the Ó life. ní ẹni tí ó bá tọ̀ òun wá Wherever go forth, òun yóò gba ọkàn rẹ̀ là. then he will save such Fún person's gbogbo soul. ọkàn
tí ò bá gba Jésù gbọ́ But every soul that does not believe in Christ kò gba ẹni tó rán. does not believe in who has sent him. Ẹni tó bá gba Ọlọ́run gbọ́ Who has believed in yóò gba Christ ọmọ gbọ́ will believe in the Son. nítorí ọmọ ń gbénu baba Because the Son lives in baba Father. sì ń gbé nínú ọmọ. And Father lives in the Son. Gbogbo ọkàn tó bá gba Jésù Kristi gbọ́ All souls that believe in Jesus gbogbo Christ, ọkàn náà ni a fi agbára fún. such souls have been given the Gbogbo ọkàn power. náà ni a ó pè ní ọmọ Ọlọ́run. Those souls are the ones that call the Mo sons of gbà God. ládùúrà fún wa wípé He prays that. ẹ jẹ́ ká gba Jésù Kristi gbọ́. Let us believe in Christ Ẹ jẹ́ ká Jesus. gba iṣẹ́ ọwọ́ rẹ̀ gbọ́. Let us believe in his work. Àti oníyèméjì kò lè rí ohun kankan gbà. Nínú ìwé Mark In the book of Mark, 22:44 chapter 22, verse 44, ó jẹ́ kó yé wa it wípé needs us to understand. tí àwa bá wí fún òkè kó ṣídìí If we command this kó bọ́ sí inú òkun mountain to, tí a bá ṣiyèméjì nínú ọkàn wa if we do not ó fidget ní or láti doubt, rí bẹ́ẹ̀. then it will Mo definitely gbà be like ládùúrà that. fún wa wípé He prays that. ọkàn tí ń gba Ọlọ́run gbọ́ This mind that ọkàn tí ń takes, ṣèfẹ́ Ọlọ́run Ọlọ́run yóò gbé wọnú ọkàn wa Amen, ojú ò ní tì wá Amen, ayé wa ò ní bàjẹ́ Amen, ọ̀rọ̀ wa ò ní dojúrú Amen, iṣẹ́ Jésù ìjìyà Jésù kò ní já sásán nínú ayé wa o Amen, agbára Ọlọ́run yóò túbọ̀ máa kọ́ wa Amen, a ó jèrè àdúrà Amen, ọkàn wa yóò balẹ̀ Amen, Jésù Kristi Olúwa wa àmín Amen, àmín àmín hallelujah ìyè Hosanna. Láti fi ìmoore jẹ mí, jẹ́ kí omi ìwòsàn wẹ inú ọkàn mi mọ́. Wọ́n lọ́pọ̀ oore-ọ̀fẹ́ láti fi ìmoore jẹ mí, jẹ́ kí Jésù lọ́jọ́ àánú yìí, kí àkókò tó kọjá, àwòlẹ̀ ní Olúwa mẹ́kún gbọ̀n wá, fi ẹ̀rù kún àyà wa, kí ọjọ́ ikú tó dé. Ìfẹ́ rẹ̀
Olódùmarè àti Ọlọ́run ayérayé, ẹni tí kò kórìíra ohunkóhun tí ó dá, tí ó sì ń dárí ẹ̀ṣẹ̀ jì gbogbo àwọn tí ó ronúpìwàdà. Dá ọkàn títún sínú wa, kí o sì fúnni ní ìròbìnújẹ́ ọkàn, kí àwa tí ń pohùn réré ẹkún ẹ̀ṣẹ̀ wa bí ó ti yẹ, tí a sì ń jẹ́wọ́ òṣì wa, kí a lè ní ìmúkúrò ẹ̀ṣẹ̀ àti ìdáríjì tí ó pé lọ́wọ́ rẹ. Ọlọ́run àánú gbogbo, nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín. Olúwa, ẹni tí ó gbààwẹ̀ nítorí wa ní 40 ọ̀sán àti 40 òru, fún wa ní oore ọ̀fẹ́ láti gba irú àwẹ̀ bẹ́ẹ̀, kí a lè máa tẹrí ara wa ba fún ẹ̀mí àti títí láé, kí àwa kí ó lè máa mú èrè tí ìwọ ti fi sí wa nínú ṣẹ ní òdodo àti ní òtítọ́ ìwà mímọ́, fún ọlá òun ògo rẹ, ẹni tí ó wà tí ó sì ń jọba pẹ̀lú Baba àti ẹ̀mí mímọ́, Ọlọ́run kan, ayé àìnípẹ̀kun. Àmín. Olúwa, àwa ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ, fi àánú gbọ́ àdúrà wa, kí o sì dá gbogbo àwọn tí ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn fún ọ sí, àti àwọn tí ọkàn wọn fi sùn nítorí ẹ̀ṣẹ̀, kí a lè dáríjì wọ́n nínú àánú rẹ, nítorí Kristi Olúwa wa. Àmín. Ọlọ́run Olódùmarè, Baba aláàánú, ẹni tí ó ní ìyọ́nú sí gbogbo ènìyàn, tí kò sì kórìíra ohunkóhun tí ó ti dá, tí kò sì fẹ́ ikú ẹlẹ́ṣẹ̀, ṣùgbọ́n kí kúkú yí padà kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ kí ó sì yè. Ṣàánú kí o sì dárí ẹ̀ṣẹ̀ wa jì wá, tẹ́wọ́ gbà wá kí o sì tù wá nínú, àwa tí ó kún fún ìbànújẹ́ nítorí ẹ̀ṣẹ̀. Tìrẹ ni láti máa ṣàánú nígbà gbogbo, tìrẹ nìkan ni láti máa dárí ẹ̀ṣẹ̀ jì ni. Nítorí náà, Olúwa rere, dá wa sí, dá àwa ènìyàn rẹ sí, tí ìwọ ti rà padà. Má ṣe bá ọmọ ọ̀dọ̀ rẹ ṣe ẹjọ́, àwa erùpẹ̀ lásán àti òtòṣì ẹlẹ́ṣẹ̀, ṣùgbọ́n dárí ìbínú rẹ kúrò lọ́dọ̀ àwa tí ó ń fi tinútinú jẹ́wọ́ òṣì wa, tí a sì ń ronúpìwàdà ẹ̀ṣẹ̀ wa tọkàntọkàn, kí o sì yára láti ràn wá lọ́wọ́ ní ayé yìí, kí a lè bá ọ gbé títí ní ayé tí ń bọ̀, nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ máa wí tẹ̀lé wa. Yí wa padà Olúwa, bẹ́ẹ̀ ni àwa ó sì yí padà. Fi ojú rere rẹ wò wá Olúwa, fi ojú rere rẹ wò àwa ènìyàn rẹ tí ń fi ẹkún àti ààwẹ̀ àti àdúrà yí padà sí ọ, nítorí Ọlọ́run aláàánú ni ọ́. O kún fún ìyọ́nú àti ìpamọ́ra, ó dá wa sí nígbà tí ó tọ́ fún wa láti jìyà, àti nínú ìbínú rẹ ó rántí àánú. Dá àwọn ènìyàn rẹ sí, Olúwa rere, dá wa sí. Má ṣe jẹ́ kí ẹni ìní rẹ dààmú. Gbọ́ tiwa Olúwa, nítorí àánú rẹ tóbi, kí o sì wò wá gẹ́gẹ́ bí ọ̀pọ̀ àánú rẹ, nítorí ìjòyè àti ẹ̀bẹ̀ ọmọ rẹ olùbùkún Jésù Kristi Olúwa wa. Àmín. Gbàdúrà ẹ̀dùn ọkàn rẹ, wí ní kẹ́lẹ́kẹ́lẹ́ fún ọba tí ó sọ fún ọ ní gbangba. Gbàdúrà sí ọba tó ní kó yẹ ẹnu rẹ gbòòrò, òun yóò sì kún. Jésù Kristi Olúwa wa. Àmín. Olúwa, fiyèsí àwọn ènìyàn rẹ tí wọ́n wólẹ̀ níwájú rẹ, àti àwọn tí ogbó, àìsàn tàbí àìlera kò jẹ́ kí wọ́n lè bá wa pé. Máa bójútó àwọn ọmọ ọwọ́, máa ṣe amọ̀nà àwọn ọ̀dọ́, máa ṣe òpó fún àwọn arúgbó, máa kì àwọn tí ẹ̀rù ń bà láyà,
ṣá àwọn ọ̀dọ́ tí ó tú káàkiri jọ kí o sì mú àwọn tó ṣáko padà sínú agbo rẹ. Jẹ́ kí ojú rẹ kí ó máa bá àwọn tí ó rìn lójú omi lọ. Dáàbò bo àwọn opó, ṣe asà fún àwọn ọmọ aláìní baba. Dá àwọn tí a mú ní ìgbèkùn sílẹ̀, ṣe ìwòsàn àwọn aláìsàn. Ràn gbogbo àwọn tí ó wà nínú ìpọ́njú, àìní tàbí wàhálà lọ́wọ́. Rántí gbogbo àwọn tí ó ń fẹ́ wa fún rere àti àwọn tí ó kórìíra wa pẹ̀lú, àti àwọn tí ó fẹ́ ká gbàdúrà fún wọn bí a kò tilẹ̀ ṣe aláìyẹ, àti àwọn tí a sì gbàgbé. Olúwa, má ṣàìrántí wọn, nítorí ìwọ ni olùrànlọ́wọ́ àwọn aláìní, olùgbàlà àwọn tí ó sọnù, ààbò fún àwọn aṣáko, àti oníṣègùn fún àwọn aláìsàn. Ìwọ tí ó mọ àìní olúkúlùkù ènìyàn, tí o sì ń gbọ́ àdúrà wọn. Má ṣàìfi fún olúkúlùkù gẹ́gẹ́ bí ìṣeun ìfẹ́ àánú rẹ àti ìfẹ́ rẹ àìlópin, nítorí Jésù Kristi Olúwa wa. Àmín. Jẹ́ kí oore ọ̀fẹ́ Ọlọ́run ti Baba, ìfẹ́ mímọ́ ti Ọlọ́run, ìdàpọ̀ ti àwọn ènìyàn mímọ́ kó sọ̀kalẹ̀ kó máa bá wa gbé, kí ó ṣojú rẹ̀ kó mọ́lẹ̀ sí wa lára, kí àlàáfíà Ọlọ́run tó tayọ èrò gbogbo kó pa wá láyọ̀ àti ọkàn mọ́ láti òní lọ àti títí láéláé. Àmín, àmín, àmín. Hallelujah, hallelujah, hallelujah. Ìyè, ìyè, ìyè. Hosanna, Hosanna, Hosanna.